Tí a bá ń sọ nípa orin fújì, tí a bá ń sọ nípa àwọn tí wọ́n kọ, tí wọ́n ti lò bí 40, 50 àti jù bẹ́ẹ̀ lọ, ọ̀pọ̀ rẹ̀ náà ni Alhaji Zakariau Àyìndé tí gbogbo ayé mọ̀ sí Sàkádáńfó, tí wọ́n fi ìlú Ìlọrin ṣe ibùgbé. Wọ́n ti kọrin ọ̀hún, wọ́n ṣe rẹ́kọ́ọ̀dù, wọ́n làmìlaka dáadáa. Tá bá sì ń sọ nípa ìtàn fújì, wọ́n fẹ́ yọ ti àwọn Sàkádáńfó, wọ́n fẹ́ yọ kò síbi kan, wọ́n ní láti dárúkọ wọn ni. Iná ni ó wá tàwákì tàbí ní bá sọ tó níwá, tá bá sọ tẹ́lẹ̀ agbọ̀dọ̀ dé ọ̀dọ̀ tiwọn náà. Wọ́n sọ nípa bí fújì ṣe wáyé gan àti wáyé ẹ̀, bóun náà làwọn náà ṣe kọ́, ibo ni wọ́n gbé dé, kí sì ni àfojúsùn wọn fún ọjọ́ iwájú. Ẹ wá mú kàlẹ̀ tó ẹmu tọrọ ẹmu ti ẹ̀kú ti ṣe baálẹ̀ tọrọ, kí a jọ lọ sí ọ̀dọ̀ bàbá wa nílùú Ìlọrin ní òde Àpáǹdá, tí a ti gbé adébẹ̀ dáadáa. Sàlámù alaykum sà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwa ni Ẹ kú ọjọ́ gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ. exactly bó ṣe rí ni. Orí inú mi dùn. Alhamdulillah. Ta ni Alhaji Zakariau Àyìndé? Ẹyẹ méjì jásà. Èmi ò náà la fojú kan wà. Èmi náà la Alhaji Zakariau Àyìndé Danfo. Fuji Reformer International. Lord Marshal. Lord Marshal. Marshal. Ẹ ti wá ń kọ fújì yìí. Ṣé fújì lẹ́bìlẹ̀ yìí ti bá a ní àbẹ́yìn náà kọ̀ kí ní kan tó ń pè ní wéré? Tá a bá ń pé kò ṣe ń tẹ́ ọ̀pá àgbàjẹ, káà ní bá polu eré ẹ̀ mẹ́. Gbogbo ohun tí ń jẹ́ fújì lónìí, àwa àtàwọn tó wà lÉkòó bí àwọn Love Azeez, àwọn Alhaji Wáídì Àkàngbé, à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n jẹ́ àgbà tí àjọ ń jẹ́ ẹ̀dà fújì lénìí. Gbogbo àwọn oníkàkùn ló ti tọ́ wéré wò tó ti ajísàrì. Ojúlé ńbẹ ló ti kọjá, bẹ̀lẹ́ ní one of us ti di olórin. Wọ́n ń kọrin lé wa, but Ọlọ́run ní ibi téèyàn bá ti hàn, kò sẹ́dá kan tó lè. Torí during the time tí Ọlọ́run ní káwọ̀ tẹnubọ wéré láti kéékèèké ni. Torí àwọn tá a máa ń tẹ̀lé, tá a máa ń lọ wòran wọn, that is àwọn tí Ọlọ́run ó ṣáájú à ń kọ́ wa lórin. Mo bá láìkì rẹ nínú orin rẹ tó ń kọ nísìnyí, a wà kan tá a mú tá a máa kọ, tá a máa gbọ̀n. Tá a dùn ní mọ́, a tún mú tẹlòmíì. Ibi àmúlùmọ́là náà lọ́lọ́run ti ṣe. Táwa náà fi wá di kọ́dà à ń fún aṣọ ìbora láṣọ kọ́rùn tá a máa fi kiri. Lóru ni Nàìjíríà ayé dá ń gbà wá. Ṣé lÉkòó ni àbí ní nílọrin wa bí ni. Àwa ni ẹni ìṣàbílẹ̀ yìí wò bí àwòkọ́ṣe ń gbà náà lọ. Exactly, gbogbo àwọn bí Alhaji Bàbá Olóbì Pàkátà, Alhaji Àkànbí Bàbá Olóbì Pàkátà, Àrẹ̀mú Ébọ̀bọ́, Rẹ̀dí Fission, Alhaji Wàhábì Òkèlélè, many àwọn àgbàlagbà olórin báwọn la máa fi ń kọ́lọ́n tó wá di pé ó kú wá pé àwọn náà sọ́nà ẹ̀. That is around 64. Nílọrin bí kéwù ni la mọ̀ àwọn ọmọ Ìlọrin, àwọn ará Àfọ̀njá la mọ̀. Orin bí orin Ìsìlámù náà la mọ̀ kọ fún tá a bá jáde. Àwọn òbí ò sì bínú. Ń gbọ́dọ̀ ṣe pé wéré nǹkan àṣà ìbílẹ̀ ni, nǹkan ọdún dẹ̀ ni. Nígbà tó ṣe pé bàbá ti kọ́ tán, ó tún dẹ̀ mí. Ẹ̀ ń ṣe ń gbà náà. That is it. Tẹ́nìkan mọ̀ pé ọ̀nà tó Ọlọ́run ó gbé òun gbà nù. That is it. Bó ṣe rí nìyẹn. Ọdún wa lẹ sọ di fújì. Ta lẹ wò bí àwòkọ́ṣe ibi tẹ́yìn náà fi ń kọ fújì? Ẹni tó ṣẹlẹ̀ ni pé mo ṣe rẹ́kọ́ọ̀dù kan, ó ti kọjá mọ́ra. Orin wéré ní kálukú ń kọ tẹ́lẹ̀. Adẹ̀ fi ń jí wọn nínú ráwọn dáná o. Orin ọ̀hún ló yí padà tó di fújì ní ìsànyìn. Látọwọ́ Agbájélọlá Síkírù ni. Òun ni bàbá aláṣọ ìgàn funfun tó gbàṣọ kalẹ̀. Tó ní kálukú yọ tí ẹ níbẹ̀. Alágbádá yọ àgbádá ẹ̀ sọ́rùn, ní bùbá ṣòkòtò yọ tí ẹ sọ́rùn.
aláṣọ ìbora ó yọ tí ẹ ní bẹ̀ṣẹ́ fashion lóríṣiríṣi tí kálukú fi tiẹ̀ rán ló jẹ́ kórin fújì yàtọ̀ sórin tó kù nílẹ̀ o gbogbo ẹ̀ látara Síkírù ni ẹ bá mi ṣe ṣàdánkátà fáyìndé o Àyìndé gbìyànjú lórí fújì gan ikú tó ronú o ọmọ ìbú ní àdámọ̀ tó bá lọ́gbọ́n ó tó ronú o. That is bí mo ti kí Barrister nìyẹn. torí pé Somaru ẹ̀ láwà Ajísàrì lẹ́yìn ṣe ní ń jẹ́ lẹ́yìn Somaru ẹ̀ lórúkọ Somaru ẹ̀ láwà Ajísàrì Dánfó gbogbo bóńkàkù yẹn ẹlòmíì náà jẹ́ Abíọ́dún anything àmọ́ Ajísàrì la fi parí ẹ̀ wọ́n fi tọmọ pé àwọn máa ń lo àsíágbà flag tí wọ́n kọ sí ẹlòmíì Àmọ̀tẹ́kùn ẹlòmíì ó gbé ẹkùn síbẹ̀ ẹlòmíì ó fúláàgì ní bọ́ bá ti ń bọ̀ wá sóde ọba wọ́n ti máa ru ọmọ àdúgbò tó ṣe gbogbo ẹ̀ ni wọ́n á ti rí bí wọ́n bá sì kọrin tí ọba tí ìdóde ọba kọ́ kọrin nílọrin bí gbogbo ọba níjọ ọba kọ́ jáde ọba ti kú nílé àwọn àgbàlagbà olórin tó wà ní láyìn tí òde ọba ló kù tí wọ́n bá ti hó fún yàn dáadáa lóde ọba olú ẹ̀bù ayé nù. wọ́n sápẹ́ fún nílẹ̀ káre sàlánkátà rẹ̀ tí wọ́n tiẹ̀ sá fún yín ní ṣọ́ọ̀ṣì sàlánkátà ṣe gbadé wéré rí. kódà mo dúpẹ́ fọlọ́run there was a time tó ṣe pé ní à ń jáde lálẹ́ ọjọ́ kan wọ́n wá ń tògún bọ́ sísítà mi dẹ̀ tó bí kìlómítà kan sí junction tí wọ́n ti ní àwọn ọmọ kí ẹ dá wọn dúró ẹnìkan ó ṣe gbàgìdì bí rẹ báyìí ó ká tó ọkàn gbé mi ni ó gbé mi kọ́kọ́ lọ́rùn á gbé mi sókè ohùn lásán là ń lò àwíjàngbá ẹ̀. wọ́n sì hàn dé dáadáa. Ibi tí mò ń wí ó fẹ́ tó half kilometer sí ibi tí sísítà mi ti lọ́kọ. Ohùn mi ni wọ́n gbọ́ pé ohùn lágbájá ni mò ń gbọ́ yìí. Bàbá ẹni àyíká odò kì í gbodò àlọ́ká ọlọ́ kì í gbọ́lọ́ ariwo ṣùṣù kì í gbọ́jà ìgbàgbé ṣàjà kò ròyìn ìgbàgbé ṣẹ̀sìn kọ̀ọ̀kọ́lá alágbẹ̀dẹ wọlé àárọ̀ ẹ̀la ilẹ̀kẹ̀ ìrójú àtòkùn ọ̀pá àrókì ìbáròkò ara ilẹ̀ ń dá ariwo sọ yìí sísítà mi sáré bọ̀ dẹ̀nàdẹ̀nà pé ní ọmọ ìyá ọmọ bàbá. àwọn ti wò ó pé ohun Aláàjì Sàká ni wọ́n fi wá síbẹ̀ ẹ wò ó kó èèyàn rin almost half kilo mítà láìpẹ́ àtẹ̀tí ìgbájú pé wọ́n lo máìkì ohun lásán náà ni. Aláàjì lọmọ ọdún mélòó sá. ṣé mi. tẹ bẹ̀rẹ̀ à ń ta ọmọ wọn wéré. ẹ̀yin náà ni mo sọ fún ọ at least around 64 tá a wà ní at least bí ọmọ ọdún bíi méjìlá nǹkan kan bá wọn. èyí ti gbé ńgbà náà. ìgbà náà láti mú. ẹ sì pé ẹ wá ń tẹ̀lé nìkan bóyá tẹ gbé lẹ́yìn èèyàn àbẹ́tẹ̀ ẹ̀bẹ́ nìyẹn lu. mo gbé lẹ́yìn ẹnìkan ẹni tí mo sì gbé ohun bí ìgbà téèyàn kúrò ní secondary tó lọ sí yunifásitì à ń pè ní ẹni bá Mílíkì ọdún tèmi wá pé mo dá orin dúró tó ráwọn tó bí mi fẹ́ kí n kéwú wọn ni ajá fi wéré lẹ̀ báyìí torí gbà bá máa wá ló sọ èyí tí ó máa bá orin lọ during the time yẹn ni Alhaji Bá Mílíkì jà pẹ̀lú àwọn mẹ́mbà rẹ̀ wọ́n túká lẹ́yìn. àwọn kọ wéré ni àbọ̀ ti sọ ní fújì. wéré lòun náà kọ but
ẹnìkan wá ń bẹ nínú ìlú mi tí wọ́n jọjọ́ rẹ̀ wá dà àwọn lágbájá òsì lọ ẹja lọ bá wọn ọwọ́ bá wọn ibi tá a máa ń ṣe ìjókòó lọ́jà wọ́n sọ fún mi ọ̀dọ̀ àwọn tó ń wá nǹkan kankan bẹ́ẹ̀ tí ẹnì kan mọ̀ wá dáadáa bọ̀tọ̀ ẹni tó ẹ̀yìn ló ń wá ó sì ní star ń gbà ó ní star pé orin ni sísítẹ́ẹ̀mù tiẹ̀ ó tún wá yàtọ̀ fórin wéré tá à ń kọ ní Ìlọrin tó nígbà tóun dé sísítẹ́ẹ̀mù àrà ló gbé dé. Àwọn iṣẹ́ ọmọ ilẹ̀ yìí wọ́n wà. Ọmọ ilẹ̀ yìí ni ìlú kan ni wọ́n gbé bí Èkó náà lọ gbé Alhaji Kabaka òun gbé Jẹ̀bú sísítẹ́ẹ̀mù orin Ìjẹ̀bú lòun náà gbé wá sílẹ̀ yìí àmọ́ wọ́n bá wà lẹ́nu orin ni that is ọ̀rọ̀ pé Alhaji bàbá tèmi tẹ̀lé àwọn sísítẹ́ẹ̀mù ẹ̀ pé mo fẹ́ fi orin rẹ̀ kan pé ní a lè rọ́dẹ tí ó pinrin kò sóbò bá bọ̀dẹ tí ó rìnrìn lọ àjànàkú lè kàn bàbá ta ni ó mú un so àwa lè rọ́dẹ tí ó pinrin kò sóbò bá bọ̀dẹ tí ó rìnrìn lọ àjànàkú lè kàn bàbá ta ni ó mú un so ọmọ aráyé ẹ wá wèrè èrè dòde aráyé ẹ wá wèrè o èrè àwa là jìdánù lólu èrè dòde àwọn stanza rẹ̀ tó ayé sì gbà á tún ní aláyọ̀ǹde zùmọ̀rì lé ní o aláyọ̀ǹde zùmọ̀rì eléré ṣògùn àwọn ọmọ ẹyọ jù wọn lọ aláyọ̀ǹde zùmọ̀rì lé ní o láti ṣe àwọn sáza ọwọ́ àbáwá mọ́nà èmi ti fẹ́ fi ọ̀nà àkọ́kọ́ kan báwọn ṣàkọ̀wé èmi ń ṣe bí akọ̀wé fún àwọn ọ̀rẹ́ mi méjì tá a jọ jẹ́ kíni àwọn náà jọyìn àmẹ́mi náà ni lẹ́yìn bọ́ bá sorin lèmi ni ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ kíní ẹ̀ bá ti wà láà ó lè pé ìwé nìkan lọ́mọkọ tó bá gbóhùn kan èmi ó gbé mi inú òun náà dẹ̀ ní yàrá yọ̀hún àmọ́ wa tá káàkiri yẹn ní lójú agbo ń gbà náà. So professionally Olúwalé aṣọ ni gbófin fújì bẹ́ẹ̀ wọn kọ́ báyìí. Ọjọ́ Táyìndé di fújì níbi tó ń sì bá orin yìí dé gbogbo kọ́ńtírì lọ́lọ́ ní kí fújì ọwọ́ ibi tálùbáríkà rẹ̀ dé tọ́tọ́ lọ́n fàlùbáríkà sí dé òun ni rẹ́kọ́ọ̀dù tí mo ní mo fẹ́ ṣe bí Barrister ṣe dé tó fi ti gbé fújì wọ ayé láti wéré tó mú wọ́ fújì tó fi di èyí náà ẹ fẹ́ kọ ìtàn tí mo fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù yẹn ló sì fún iṣẹ́ àmì torí òǹkàkù tí wọ́n ń bu ọ̀rọ̀ fújì bí ìgbà tí wọ́n ń bomi òjò yìí wọn àdá kan mà ní ẹni tó lọ́n bá lóòótọ́ Alhaji Bari lè bá àwọn kan tó ti ń kọrin o ṣùgbọ́n òun lọ́lọ́run fi ṣe sábàbí ní ti ń jẹ́ fújì lẹ́nu débi pé àlùbáríkà ara tiẹ̀ tọ́lọ́run fi síjọ́ náà lọ́hùn ẹ bá wo rẹ́kọ́ọ̀dù Àyìndé kò sí ìtẹ̀lẹ̀ yọ dànù kọ́dà láìfù ẹ̀ lè rí kankan yọ dànù ìbẹ̀lẹ̀ lòmíì sì ti ara táwọn wínú Àyìndé ti sọ́rí ó ní gbogbo orin ní fújì ẹ̀rí ńgbà tó sọ ní gúdúgúdú aró apálá gángan Ọlọ́run sì fàṣẹ sí i gbogbo tí ń jórin lónìí kọ́dà jùjú gbé wọ́n bẹ̀ ọ̀wọ́nú fújì wọn ò rówó. wọ́n rìn gbègbè ẹ̀. àwọn rìn gbègbè àbí wọ́n rìn lójú ọ̀nà rẹ̀. bọ́lá hip hop àwọn tàkásùwé lónìí. that is it. Ọlọ́run jẹ́ mọ̀ pé bọ́lọ́run bá rán yẹn ṣẹ́ gbogbo nǹkan ní òkútì gbogbo tó wí jọ̀ lọ́lọ́run fàṣẹ sí. pẹ̀lú mi bá wá ń pé bákan lòun jẹ́ lónìí inú fújì ń tanra rẹ̀ ni kò sí ẹni tó lọ́n fi rán bí Barrister
Ǹjẹ́ tiẹ̀ láǹfààní láti pàdé ẹ̀? pẹ̀lú Barrister ṣe tiẹ̀ mara tó kàn yín? Kí làjọṣepọ̀ yín? dáadáa. Ó jẹ́ ẹni tí ó wà loyal sí anybody, gbogbo ohun tí ń jórin. Tó bá ti ní ó jẹun pé àbúrò mi, kódà captain ní máa pè mí. Barrister. Wàláì, níjọ́ tí Barrister wá sí Ìlọrin lọ́dọ̀ House Motor, àwa gbọ́ pé Barrister ń bẹ lọ́dọ̀ House Motor. House Motor yìí dẹ̀ brother wa ni. Bá a ṣe gbé mọ́ṣíìnì nù àti ẹ̀ tí ìrora mọ́ṣíìnì a kàn yá mọ́ṣíìnì la bá lọ. Gbogbo àwọn tí wọ́n ń jẹ́ bíìgì Ìlọrin wọ́n wà ń bẹ̀ ń jọ. Ó wá ṣeré ní àkókò wa. Wọ́n wá ń lọ bí kan lọ ṣeré. Wọ́n wá yàdọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ bí ká máa lọ fà. Ìjẹ́ kí n dé sí House Motor náà. Ibẹ̀ ni gbogbo wọn ti wá pàdé. Àwọn náà bá lọ. Bá ṣe wọlé náà. Síkírù wá o. Barrister tí wá ń lọrin tá à ń sọ fún ọ lóde yìí. Barrister pọ́n yẹn lé. Wàláì. Wọ́n ní ká kúnlẹ̀ fún òun náà wá kúnlẹ̀, àwa jọ kúnlẹ̀ bí àfáà tó ọmọ kéwú. Irú rẹ̀ yìí ibi tó lọ gbé ọdẹ yìí. Wọ́n bí kò kí wa nọ́mà àṣà. Ó fún mi lápọ̀nlé òun púpọ̀. Lọ́gọ́ tẹ́ kọ́ mọ Barrister. Àwa ti mọ̀ òun ni ọmọ wa. Bọ̀ níjọ́ tá a kọ́ pàdé tọ́jọ́ rẹ̀. Ọba ní captain ni mo pè mí. Captain ọ̀yá wá jókòó ń bí. Ọba ní wọ́n lọ gbé ṣìnáàpù wá. Gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ òun èémú tíì. Àwọn tó tẹ̀lé mi àárọ̀ làwọn. Báwọn ṣe wọ́n bá jà. Wọ́n wá jókòó bí èèyàn méjì sí mi. Àwọn wà lọ́wọ́ mi wà ní. Ọba yóò mi báyìí, ojú wọ́n wà sí mẹ́rin, yóò tún ṣe ẹlẹ́sà. Àwọn bí ẹni wọ́n ṣe mú ìyàwó wá fún. Gbọ́ wá rí pé púpọ̀ wọ́n wá tún wọnú yàrá bí tí wọ́n fún lọ. Ń jáde bọ̀ ní tó fọ́ lé kíní ojú ọ̀nà báyìí. Ní tún wò mí. Gbá tí mi náà tún wà. Ọ̀nà ẹ̀gbọ́, ẹ jẹ́ á máa lọ. Níjọ́ náà lọ́hùn. Nígbà tó owó ń jówó, tó ṣe pé Muritala lọ bo owó, wọ́n wá ka 200 naira lọ́wọ́ kú fún àpẹẹrẹ. Captain ẹ má bínú kankan. Ká má bínú bí àpò kan àsìkò yìí. Ó tún wá sìn wá débi arí ní tamọ́lá ẹ máa wọlé lọ ẹ máa lọ jókòó. Ẹ jẹ́ màṣíìnì tèmi wọ́n sì tì ní, èmi ò sì fi ọmọ pé wọ́n ti mọ̀ ṣe. Àwọn tọ̀hún ti kíkì, wọ́n ti dúró, ti get ready. Pé ẹ rọra kò ṣiṣẹ́ ní. Wọ́n ní ọgbà títì ní sà. Bàbá tì. Wàláì. Ọlọ́run kó bá ṣe àlékún kí á ti gẹ̀ fún Barrister. Èèyàn ni. Bàbá ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn sọ ń tà. Tó bá dì mọ́yàn báyìí, ní kó kádàrá ni, ń lo kíní kan ní gbogbo àwọn èèyàn ń kọ́ ẹ̀yìn ògbọ́n ẹ̀ ṣáájú ni ẹ̀rọ sì bá yín. Láíláí. Ìlú tí wọ́n ti tọ́ ń kálukú ó yàtọ̀. Ìlú ìsìlámù níbí yìí. Gbogbo ẹni tí ń bá ń rorú èèyàn á jẹ́ pé táwọn ará rẹ̀ ń ṣe nù. Allahu Akbar. Pé ní aṣáájú ẹni tẹ́ ń tẹ́lẹ̀ ẹ̀ńkọ́ bí rẹ̀ ń tẹ́ gbà fún. Kò sí ń tọ́jọ́. Àjọṣepọ̀ àti Barrister wa tó di ọdún mélòó kó tó bó ṣíra? Kọ́lá gbogbo ìgbà tí ń bẹ láyé kò sígbà tí ó dé tí ò ní bí. Àmẹ́mì máa lọ wòran. Èyí tí mo lọ́fà ni. Nígbà tó wá sọ fáńgbàdá. Kọ́lá gbé téèpù sílífà kékeré lọ́wọ́ pé a fẹ́ rìkọ́dù níjọ́ náà lọ. Ọmọ tó tẹ̀lé mi lọ tí ń jẹ́ Razak toró béèrè oko àwọn yòókù. Nígbà yẹn tó ní Razak ló ń jẹ́. Ó ní Ọlọ́run jẹ́ kó ọmọ mi tó yín. Ọlọ́run jẹ́ kó ọmọ tèmi náà tó yín báyìí. Razak tí wọ́n tó jà pọ̀. Pé Ọlọ́run jẹ́ kó ọmọ mi tèmi náà tó yín. Àbí kémi ò tó ọmọ tí yín tọ̀rọ̀ òun náà aláṣẹ ni. Wọ́n ní Ọlọ́run jẹ́ kó ọmọ mi tó yín. Ó fi ẹni ọmọ wa ní ọlọ́ṣẹ́ owó wá níwájú Barrister 100 naira lánàá. Kẹ́hìn náà rí nǹkan náà bẹ̀. Wọ́n bá lọ sí.
ó wá jẹ́ during the time tí Barrister Díjú ti ń kọrin lọ́wọ́ ọmọ wọn kàn kò sí change ó yájú báyìí ó rí ni ó ní ṣẹ́ fún wọn ẹ ló tún lò fún ọmọọṣẹ́ mi ó ní ṣẹ́ fún wọn captain ńkọ́ òun náà wà ń bẹ̀ o ọ̀nà bàbá ìdáàmú èèyàn bọ́ bá ti snap èèyàn báyìí èyí tó pọ̀lọpọ̀ olórin ò tí nínú tẹ́ bá pàdé ńjọ́ kan ó bá ṣe iye ọdún kan lẹ́ bá tó pàdé mẹ́mórì Ọlọ́run gbé sí lé yóò lọ bẹ̀ direct ni yóò fi hàn yín bí dáhùn yìí ó ti tóṣù 4 sígbà náà o tá a ti pàdé rẹ̀ ńlé Alhaji Asmọ́tọ̀ tó fi wá dá ẹni ó tẹ̀lé mi mọ̀ mo ní ajẹ́ pé yọ́ mèmí náà nù wọ́n láwọ̀ expect pé exactly bó ṣe sọ ṣẹ́ fún captain kan wọ́n bẹ̀rẹ̀ bàbá ìdáyàn dàtí ṣe wá rí àwọn olórin wa ògèdè olórin ńlá kan bá wálẹ̀ wọ́n lọ bẹ̀rù torí kíni torí pé yọ́ ṣẹ́tù wọn bọ́ bá lọ ṣe mà bọ́lọ̀ ṣe dóńkálùkù yàtọ̀tọ̀ ayọ̀ ọkàn wọ́n ṣàgbà gbogbo nǹkan láíláí nígbà bò wá ló àṣegbàjọ àkọ́kọ́ ẹ̀ ẹni tó wá fún ni táwa náà sì tó gbà lọ́wọ́ ẹ̀ but káwá wá lé wá ṣiṣẹ́ rẹ̀ káwá lọ jókòó tì lẹ́yìn ká máa mú nǹkan máa béèrè owó èmi Ọlọ́run ọ̀rẹ́ mi sí léyìn rárá àtọ́ kódà there was a day tí Alhaji Wasiu ń béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ṣàkà wọn jáde ní Alhaji jáde kí ni à ń kiri orúkọ Alhaji lọ́bì ọmọ rẹ̀ à ń pè ní Lambo yìí lọ́wọ́ sọ fún pé Alhaji máa béèrè yìí tó bá wá sí pé àyẹ̀mọ̀lá wọ́n ní kí ni wà lọ sí orin rẹ̀ ń gbọ́n lé everything ẹ̀ mọ́ bí ìgbà tí a lọ wá akúnjẹ lọ ojú agbo ọ wà lóde patíjọ́ kan ọmọ mi kan sọ fún pé èmi lọ́mọ Alhaji Danfo ó ní ẹ mọ́ owó bàbá ẹ̀ wá ó sì gbé 50,000 fọ́mọ mi òun kàn fún ni pé ọmọ lágbájá ni ó lè fún 50,000 àṣẹ ìdákùn ṣé ìwọ̀n ò tó lọ́pẹ́ láì tí ẹ̀ rí wọn kò rí ọ̀hún kàn sọ pé torí tí ó fi kì í lòun fi pé Alhaji mi lọ́mọ Sàká Danfo ní Danfo Wasiu Ayinde àbí Danfo ẹ mọ owó bàbá ẹ̀ wá ọkàn gba 50,000 lọ́ba fún nígbà tí a gbọ́rú iṣẹ́ yẹn ní kọ́ nígbà tí a gbọ́rú ẹ̀ lé bó lójú lọ́kàn yìí èyí sábà gbé kọ́ọ̀lù àmọ́ ọmọ ọ̀rán kọ̀ lọ títí sí SK Sensation the president fún máa kí ọ̀gá rẹ̀ ó ṣe báyìí fọ́mọ mi bá mi dúpẹ́ fún inú mi sì dùn inú mi dẹ̀ dùn wọ́n tún padà wá mú kásẹ̀tì ń wá fún mi níbi títí ń kọrin pé bó ṣe náwó náà ẹ mú bàbá ẹ̀ wá ọkàn gbélé ní àyàbá. Alhaji nígbà kan nílẹ̀ Barrister ni Barrister máa ń fèsì padà wàhálà yẹn pọ̀ ńgbà náà àwọn tẹ̀lé Barrister àwọn tẹ̀lé Kollington Àyìnlá gbogbo wa iná tálẹ̀ bú ta ló bu yín gbà náà lọ́wọ́. Ọlọ́run tẹ̀ adé èèyàn rí mi bù àmọ́ Barrister ni à ń tẹ̀lé Alhaji Kollington gan tọ́jọ́ mọ́ Ìlọrin kò fara mọ́ Ìlọrin gbà wọn Barrister ti gba gbogbo Ìlọrin mọ́ lọ́wọ́ kó tó dipọ́ ṣẹ̀ṣẹ̀ wá dé tó wá ṣẹ̀ṣẹ̀ wá fèsì ìlú rẹ̀ yẹn Kollington Àyìnlá Alhaji Kollington gan Barrister ti gba gbogbo ìlú mọ́ lọ́wọ́ èèyàn ò sì gbọ́dọ̀ fi ilé rẹ̀ ṣe yẹ̀yẹ́ ẹni téèyàn bá ń bá fà ìṣe rẹ̀ lèèyàn máa kọ́ Alhaji Kollington ọlọ́ọ̀ tẹ̀wọ̀ ó láwọn ìlú tó náà jẹ́ sí but Ìlọrin bí ìgbà Barrister ń lọ Mọ́kà torí wa gbogbo tí ń jẹ́ Ìlọrin ọ̀làǹjọ́ gan ni ká lọ pè wá fún challenge cup tá a máa ṣe
Alhaji Bàbá Olóbí Àkànbí yìí, òun ni wọ́n rán ńgbà yẹn. Tọ́kàn wá fún wa ní tó wá entertain wọn ní ìgbà wọn ọba àjẹta ló wà ńgbà náà. Barrister sì wà. Àní kò bọ́ bá ti gbọ́ ọ̀rọ̀ Ìlọrin kò nǹkan kan ò tún dá dúró mọ́. Ẹ̀wọ̀n alálùbáríkà rẹ̀ ò ní pọ̀. Èyí tọ́lọ́run ti fi sí fún tó ti jẹ́ lóǹtẹ̀ ń bẹ ká tó wá pé àwọn àfáà Ìlọrin tó wá. Wọ́n lọ gbàdúrà fún un. That is it. Orin fújì Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀, kọ́dọ̀ Ọlọ́run ló sọ ń fújì. Torí inú kinní tí mo ní ń bọ̀ yìí, Rẹ́kọ̀dù tí ń bọ̀. mo bá ní mo bẹ́ẹ̀ ọpọlọ àwọn ọmọ tí ń kọrin nísìn Bẹ́ẹ̀ni. kọ̀ǹpútà ni. Bẹ́ẹ̀ni. Ẹja mú pamọ́ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run fún ẹ ṣe tí ó sì làlújá gbogbo yóò rí tí ó fẹ́ràn rẹ̀. Nígbà náà ẹ̀yin ò búyàn. Àmọ́ Barrister ni gbogbo wa Kò fọ́lọ̀. sì bú yín. Àwọn Ọlọ́run jẹ́. Ṣùgbọ́n nílọrin bí àwọn orin tó dunlẹ̀ dára jù nílẹ̀ yìí, orin tó dunlẹ̀. Báàbá yìí dàda kó àdà, á rí bàkẹ́kẹ́, á rí sẹ́ńwẹ́lẹ́, á rí tí gbogbo táwọn bàbá lórí ẹ̀. Ẹ̀yin ò ṣe yàsíbà tó jẹ́ pé fújì lẹ ojú ní mọ́. Alẹ́ àwọ̀ èso ọmọ olórin ọmọ àfáà ni wá. Wéré ló sọ wá do ní fújì, ló sọ wá do lórin. Ìran wa ṣe alágbe. Àmọ́ wéré tá à ń kọ lọ́lọ́run fàlùbáríkà sí tó fi láwa náà hàn sáyé. Níbẹ̀. That is it. Mo lọ lékéwú bàbá Ádámù tó wà nílọrin bíi. Ìgbà wọn ni mo fi ìfẹ́ kí Kó mọ́ dàpọ̀ mọ́ra wọn. ọkọ̀ má dàpọ̀ mọ́ tí mo fi ń tẹ̀lé Alhaji Bàbá nígbà yẹn. Orin tó jẹ́ ti wéré èyí ń là wá bá wọ àbíwájú olórin. That is it. Ẹ rí i pé mo nígbà tí kò sẹ́ni ọkọ wa lórin àfàwọn bàbá tá à ń gbórin wọn. Mo ní bí Ọlọ́run. Mo lọ́hùn. Àwọn tẹ́ bá fẹ́ràn rẹ̀ Táwa náà sì wà á rí i pé ohùn wa lóhùn díẹ̀ tá a fi di ibi tá a ti rí yí wọlé náà nù. Àwọn tó bí wa tẹ̀ kọ́ ń gbà wọ́n padà rí wọn pé ẹ fi ilẹ̀ ń gbọ́ Ọlọ́run kò síbi tó Ọlọ́run ò ti lè ṣe kínní. Bí wọ́n ṣe sinmi lérí ká mọ̀ sí. Ọmọkọ nù. That is it. Rẹ́kọ̀dù wa jẹ́ mélòó ní àpapọ̀? Bọ́lá ń ṣe ní rẹ́kọ̀dù ọmọ rí Ìlọrin. Abáka lérò pé tó ojú méje lọ. Látàrí pé mákẹ́tà ni òkúta ni. That is it. A ní ta lè kọ. Kọ́dà bí mo ṣe wà yìí rẹ́kọ̀dù kan ti wà nílẹ̀ tó jẹ́ láàrin ìlú. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá ní Islamic and Fuji tí mo sọ fún nípa tí mo nílẹ̀ tí mo fẹ́ ṣe. Ẹ̀yin náà fẹ́ kọ́ báyìí, ẹ kọ orin oṣù mẹ́sì kọ Fuji náà pẹ̀lú ẹ̀. Pẹ̀lú ògo lọ́dọ̀ náà. That is mo fi wá wò pé ilẹ̀ yóò tajà tó bá ṣe pé irú Èkó náà bá wà àárẹ̀ ni gbé wa lárugẹ. Ṣùgbọ́n olówó ilẹ̀ yìí bọ́ bá tiẹ̀ fẹ́ assist olúwẹ̀ eré rédíò ni ó ti gbóhùn rẹ̀. Ìbò. Ọgbà mọ́sálásí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tọ́jú mọ́ àwọn olórin ní lọ ṣe kinní fún. Ta ló wá fẹ́ mọ tẹ́lẹ̀ káwọn àfa ọmọ sọ̀rọ̀ sí. That is it. Ẹ̀sìn mọ́ falẹ̀ mọ́ dára ńlẹ̀. Wà mo ṣe rí rẹ̀. Bàbá nínú méje tẹ́ ṣe náà iṣẹ́ ní bá. Méje ń gbọ́kẹ́ tó lè ṣe àṣeyọrí ẹ̀ kí lójú rí ṣó rọrùn bẹ́ẹ̀ ṣá. Wàláì. Inú ẹ̀ ní ẹja fẹ́ràn ara wa. Ilé ayé ti bàlùmọ̀. Bullet, Messiah, akọ wọn lọ bá ní. Kíni èyí tí mo ṣe ní 85, ẹja fẹ́ràn ara ní 82. Ẹja fẹ́ràn ara wa o, ẹja fẹ́ràn ara wa. Àyìndé inú mi má lolúwa mi ò béèrè. Lọ́wọ́ kálukú bá dé kí ọmọ ẹja fẹ́ràn ara wa. Àkọlé ẹja fẹ́ràn ara wa ní tàkọ́kọ́ mi. Wọ́n lè ti ṣàkóyè àtẹ̀kan akẹ́ni kan Ọbánúre àbí bàbá akẹ́ni kan rẹ́kọ̀dù nígbà tí wọ́n fi ń
tí wọ́n máa fi wá pa àwọn olórin wá láti Èkó, Ìbàdàn. Ó ní gbogbo sọmùsọmù orin fújì Èkó ló wà. Bẹ́ẹ̀ni. Kò ṣẹ́jú sí àbí kò ṣẹ́wọ́ sí nígbà. Bí wọ́n ti lè kó alẹ́ lọ́nà àbáyọ. Tọ́lọ́run bá ní tiwa wà ń bẹ, ààrẹ ni tí ó ẹ̀ẹ́dẹ̀ ṣe báyìí pẹ̀lú lágbájá Ìlọrin. Orin pọ̀ l'Ékòó, ẹni tí bá sì ń gbé bẹ̀ ni ó jàǹfààní ẹ̀. Ìrànwọ́ àwa ti di bàbá ńlé, a lè máa bẹ́ káàkiri. That is. Lórí gbé dálẹ̀ rí. Mo gbé dálẹ̀ rí, but kì í ṣe bí Èkó. Ẹ wá kọrin níbi tẹ́ àbẹ́ ẹ̀kọ́ ń bẹ̀ náà. Nígbà yẹn tí ìyá sí ni pé gbogbo ìgbà tí mò ń wí Adóodò mo wà pẹ̀lú brọ́dà mi. Ìpínlẹ̀ Ògùn lọ́run Adóodò. Tó wá di pé mo wá yà sí pé àwọn kọrin fújì sà ló tiẹ̀ níṣẹ́ mi tí Sàkálà mo tún ṣe. À ń ṣe bísínẹ́sì. Wọ́n bá fẹ́ ralẹ̀ nísìn, tó bá sọ fún mi ibi tí ilẹ̀ dá sí tọ́lọ́rà rí bílé náà lẹ́sìn fẹ́ ni. Ẹsẹ̀ múnú mọ́ ni àbó ti wà náà láti dáadáa. Ìgbà ó pẹ́ díẹ̀ ṣá. That is it. Aláàjì Kollington Àyìnlá ń kọ́ kí làbẹ́ ṣe pẹ̀yìn àti wọn. Tẹ́lẹ̀ lájọ lásìkò but nísìn Aláàjì bá dé yóò pè wọ́n pè mẹ́wàá. Bá dé sí Kwara ni. Dáńbó ńkọ́ Dáńbó. Bàbá ti rí bí ó ti pè mí nù. Dáńbó ń wá nǹkan báyìí lọ́ba ń wá lọ́ba ṣe kí ni. Ẹ sì wá fún wọn. Ọ̀làǹdà tàrí sí. Bí kíni àti kíni. Kí mọ̀mọ́ ni. Mọ̀mọ́ yìí. Kí mọ̀mọ́ yìí ó ti yé. Then the word or the name Dánfó. Bó lè ṣe kó kí ló mú àwọn ẹ̀mọ́ pè ní Dánfó. Ẹ̀yin lẹ sọ ayé bẹ́ẹ̀ làwọn àwọn èèyàn ló sọ yín. Ọlọ́run ká pọ̀ sọ wá lébẹ̀. Dánfó. Ẹni tí mo ní ìgbà mo fi wéré lẹ̀ tí mo tẹ̀lé yẹn. Ìgbà tí ń padà tí mo kúrò ní Tanzania ilé kéwú. Àwọn yẹn náà gbé kíní ìpadà kankan kẹ́nikẹ́ni. A ṣe bẹ̀rẹ̀ pa Dánfó Fújì. Dánfó tó ń gùn l'Ékòó. Kí ló ń orúkọ nínú Dánfó? Wọ́n ní irú Dánfó olóró pé wọ́n ń pè. Kì í ṣe ti Ṣómólú Bàrígà, kì í ṣe ti Ìjọra Bádíà. Dánfó eléyìí ìyàtọ̀ ní abẹ́ ọmọ o. Kì í fi kan péjì kì í kọ́pì ẹni wọ́dí o. Níbi káwẹ̀ lódò, ó ṣe bẹ́ẹ̀ jà lọ́gá wọn. Ọlọ́mọ ṣíkàtà ní bàbá àgbàdo. Bẹ́ẹ̀ yóò máa ń dé ṣègbè ń gbórin àìdé. Ẹ ò mẹ́sìké Dánfó lọ́la tẹ̀ ń gbọ́. Bẹ́ẹ̀ ó pèdè rí ṣe bẹ́ẹ̀ rẹ̀ àwòkó. Bẹ́ẹ̀ yóò mọ̀kún ṣe bẹ́ẹ̀ rómi ọ̀sàrí. Bẹ́ẹ̀ ó mọ̀sàmọ́sẹ́ bẹ́ẹ̀ jí ọlọ́bẹ̀ olórin àìdé o. Irú Dánfó olóró pé wọ́n ń pè ó. Kì í ṣe ti Ṣómólú Bàrígà, kì í ṣe ti Ìjọra Bádíà. Dánfó eléyìí ìyàtọ̀ ní abẹ́ ọmọ o. Kì í fi kan péjì kì í kọ́pì ẹni wọ́dí o. Níbi káwẹ̀ lódò, mo ṣe bẹ́ẹ̀ jà lọ́gá wọn. Ọlọ́mọ ṣíkàtà bàbá àgbàdo. Ní méjì lára àwọn oyè lára àwọn ẹgbẹ́ tí ó tún fẹsẹ̀ múlẹ̀ rárá ní ìpínlẹ̀ Kwara. Òun náà ni PMAN. Exactly. Kí nípa yín nínú PMAN? Kí sì lè rè tẹ́ rí mú bọ̀ ń bẹ̀? Ọlọ́run á rí dáadáa síbẹ̀. Torí mo ti jẹ gómìnà PMAN rí. Ó ṣe pé ní kí n tó gbé kalẹ̀, a kì í lò ju ọdún 4 àbí 2 lọ. But almost 14 years mo lò. 14 years. Ọlọ́run ní káwọn èèyàn ó nífẹ̀ẹ́. Ǹjọ́ mọ́ wá mẹ́ta, ẹjẹ́ lómi náà tún wá dá kìíní o. Ọdún 14. Àwọn èèyàn wò pé bọ́yá ń tàn àwọn mẹ́ta. Sẹ́mi nìkan ní bẹ́ẹ̀ ni gbogbo wa la kún bí. Wọ́n gbé kàyéfì irọ́ ni wọ́n dì ní wọ́n ṣe kí ni mẹ́ta. Èwo lè dí ń bẹ́ẹ̀? Èso lè dílé bàbá mi.
tẹ́lòmíì náà tún wá try ẹ̀ òǹkàlùkù sì lè bẹ̀rẹ̀ sí ní gba fọ́ọ̀mù gbà náà a bá dìbò fún ẹni tó jẹ́ treasurer mi nígbà wọn àwọn èèyàn sọ ọmọ Ìlọrin but ká lè fi ọ̀nà rẹ̀ àgbè fún gbà wọn Owólabí Sunday Owólabí oní jùjú ni but now nísìnyí ọmọ Ìlọrin ló wà ńbẹ̀ tó jẹ́ chairman that is Àdìsá Ọ̀wàlà ńgbà Ọlọ́run ó tiẹ̀ tún bá a dàn ló ń tẹ̀ fún Emir of Ìlọrin tó wá fún lọ́bọ orin Allahu Akbar. ó ṣe pé ní òun lọ́lọ́ ní kọ́ mọ́ control báyìí. Bàbá ọbọ ni wọn gbà tán fún lọ́bọ orin ẹ̀yìn wọlé wà tó ń ṣe lára yín kí ni tẹ́wọ́ gbà wọ ìdílé lórí. láéláé ìran wọn ni wọ́n ń jẹ́ ọba orin àwọn èso ọmọ onílù àìsàn ọmọ olórin wéré lọ́sọ wá do ní fújì àwọn èèyàn bí mi ọ̀rọ̀ tó bí mi àwọn èèyàn bí mi wípé bóyá wọ́n fẹ́ máa opinion mi pẹ̀lú ẹ̀ aláàjì ń bo lẹ́yìn táwọn òṣìṣẹ́ tó ń gbá kíní mọ̀ oyè ilé tí bàbá tèmi ń bẹ ogun ní àwọn bàbá tí wàá jàwọ̀lú oyè ń gan mọ́ wá wà lónìí Allahu Akbar. èmi ní mágàjì inú ilé lónìí kí ló kọ agboolé náà kí ló kọ ilé náà. Ọláyẹrí mágàjì Ọláyẹrí ó ní mo ní òun lọ́tọ́ sí àbáládé owó àwọn tí wọ́n jẹ́ ọmọ onílù ọmọ olórin àwọn ni wọ́n máa dúró pò wọ́n lè jẹ́ kódà bọ́ọ̀ bá ń fi igi mú kọrin kó kúrò lé ẹnu láì wọn ni. ẹ sì lè bá wọn dùn èyí náà ní títẹ̀ ń jẹ nínú Ìlọrin. àti ẹ̀ lè dù but ẹni tó bá máa tó bá tọ́ sí wọn ó yẹ kó dúró láì yẹn rárá àìsàn ọmọ olórin tẹ́lẹ̀ dépò pé wérí lọ́sọ wá di dáyé fi mà wá náà pé à ń kọrin láti sọ. ìròyìn nígbà kan tí Alhaji Wasiu Ayinde tó ṣe rẹ́kọ̀dù tó pè ní Flavour wọ́n sọ ẹni fújì wà fàájì wà ẹgbọ́n ẹnìkan ló kọ́ ẹni báyìí ló ní wọ́n ka wọn títí nọ́mbà wọn fún Barrister nípò kan táwọn kan bínú pé bọ́wá jẹ́ tó pẹ́ tó dá fújì lé ibi tó fi Barrister sí yóò dáhùn láwọn tó tó kà náà wọ́n darapọ̀ tẹ̀yìn náà pé àṣàkárì àwò dáhùn gbogbo ẹ̀ orin yẹn ojú ò lè fi wo Flavour orin àwọn gbogbo rẹ̀ ṣe rí ojú ò lè fi wò ó àtọ̀lọ́pàá ń bẹ̀. àbúrò mi kan bẹ l'Ábùjá ní worldwide nínú àwọn fáǹsì Barrister ló wà òun ni bíi chairman fáwọn APC ní àsìkò ipò ńlá kan ló dì mọ́ ṣá ní l'Ábùjá òun ló wá pè mí pé Alhaji Barrister ti fi ń jẹ́rìí fa mo ní Wasiu ti fi ń jẹ́rìí fa mo ní pé kí ni ó lẹ́yìn ẹ̀yìn náà mà pé Barrister kọ́ dá fújì lẹ̀ mọ́ náà kọ̀jẹ́ sọ báwọn yáà ṣe wá wí bẹ́ẹ̀ ó ní ẹnu báwọn kẹ́ fi sọ ẹ wọ stúdíò rẹ̀ ni ẹ sọ fún káwọn ó lè fi kún un tó wí torí fi ń jẹ́rìí rọrùn èmi sí lẹ́yìn rọ wọ́n bá gbé wa wọ stúdíò náà wọ́n bá bí mi náà wọ́n ní Barrister lọ́lọ́run fi fújì dá lọ́lá kò sẹ́lòmíì ẹni tó yẹ kó tako Barrister ńgbà náà ni Kollington ẹ rí i pé ńgbà Kollington ó dá èsì òun ni fújì creator kan náà lágbájá ló dá fújì sílẹ̀ àmọ̀dò Ọlọ́run sá ti pín wa lérè gbogbo wa. Èdùmàrè fi sẹ́yìn wá gbogbo wa Èdùmàrè fi sẹ́yìn wá gbogbo wa ó ṣe kọ́ lọ́nà. ntí Kollington tó fi àmọ́ bá yọ tako wọ́n lè ṣe mọ̀ pé Barrister ni Alhaji Kollington jẹ wọ́n jọ ń jẹra wọn ni. wọ́n jọ ń jẹra wọn. that is it. inú tí Barrister bá wí náà Alhaji Kollington ó ti mú tí èèfún léṣi. wọ́n mú ṣòwò ni. that is it. wọ́n bá sì pàdé ara wọn wọ́n kíra wọn nọ́mà bọ́ọ̀lù ti ṣe nìyẹn. orin Flavour yẹn ẹ̀yin o.
bó ṣe wí gẹ́gẹ́ bó ti kà á pé àwọn tí wọ́n ń ṣe kíní náà ṣe kíní. Onídòwò onídọ́là ló jẹ́ ń wá dúpẹ́ o. Wọ́n padà wá sọ fún wọn lórí kíní yẹn. Mo ní kódà kó má ṣe Barrister ló dá fújì lẹ̀, kò tọ́ lẹ́nu Wàsíù kó sọ bẹ́ẹ̀. Mo ní àwọn kò tọ́ lẹ́nu ẹ̀. Kódà ó lè rà á fún un níbi tọ́lọ́run gbé dé lónìí. Wàsíù nǹkan jù ni. Àwọn tó jù lọ ní Fuji line wọ́n pọ̀ bí làdádì. Ọlọ́run ò fà wọ́n yọ sókè. Ọlọ́run wá mú Barrister ó fi Kollington tẹ̀lé. Ta ló tún kù nínú Fuji? Ta ló kù? Sọ fún mi. Ṣé bóun ló kù? Àwa tá a ti bẹ̀rẹ̀ láti 1960 wọn ò rí wa. Ìwọ lọ́lọ́run ó tún wá gbáyé lé ọ lọ́wọ́. Ó yẹ kó ní sùúrù kó sẹ́ńpẹ́ débi pé gbogbo ohun tí ń jẹ́ Fuji ọmọ sí i. Alhaji Kollington tó jẹ́ number 2 gan nísìn. Ta lórí náà rí mọ́ọ̀chì bí òun. Èèyàn máa dúpẹ́ orí Ọlọ́run ni. Pé ní lẹ́bù tí mo wà yìí. Kódà má jẹ́ ń sọ jù torí olólùfẹ́ mi mo dẹ̀ like ẹ̀. Wàsíù Àyìndé. Mo like ẹ̀. Torí àárín òun àti Kollington ò gún o tí ó sì hàn sí gbogbo àgbáyé dáadáa látàrí ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn méjì ṣe. Wàsíù Àyìndé bóníròyìn sọ̀rọ̀, Kollington náà bóníròyìn sọ̀rọ̀. Ìgbà tí ìyá òun kú, Kollington wàá hù kí o. Ìgbà tí ìyá tí wọ́n kú, òun sapá sápọn. Gbogbo èmi ní Fuji gan ṣe dáadáa torí pé ṣe fún ìrántí màmá òun gbà tí wọ́n kú. Eléyìí sà àwọn tí ń rí bákan láàrin Wàsíù àti Kollington. Kí ni ẹ fẹ́ rán sí wọn? Àgbàlẹ̀yìn náà stakeholder. Iṣẹ́ ìrẹ̀lẹ̀ fún Kollington lórí sùúrù. Kí sì lè fẹ́ sọ fún Wàsíù Àyìndé náà tó jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀? Bẹ́ẹ̀ni. Wọ́n ní gbólóhùn. Wọ́n ní bọ́mọ èké bá ṣe bí ọmọ èké, àgbà máa ṣe bí àgbà ni. At least ibi tọ́lọ́run tò Alhaji Kollington sí lónìí. Kódà kò yẹ kó sọ kálímà kan. Kò yẹ kó sọ anything. Àmọ́ ìṣe ìlú ìnìdàlú. Ìṣe ti Ìlọrin ó yàtọ̀ sí tèkó. Ìṣe Èkó yàtọ̀ sí tọ́dọ̀ wa níbí. Ṣé rí ẹni Islam bá tẹ̀lé lára ẹ̀? Gbogbo irú àwọn ọ̀rọ̀ yìí yóò kó sábẹ́ òfin Ọlọ́run. Alhaji Kollington ti ń fún Wàsíù lésì bí ìgbà àwọn tó ń jẹ́ ránkì ara wọn. Ṣé mà? Alhaji Barrister nù. Ẹlòmíì òbí yóò ṣe bí ìgbà tí ọmọ irú mi nísìn. Ta ló hàn jù Nàìjíríà? Wọ́n á pé Sàkáráǹfò òun àti Tinubu. Kódà ọmọ làmọ́lẹ̀. Sàkáráǹfò òun ká kó ọ̀fẹ́ mọ̀ mí. Wọ́n tara tiẹ̀ dìde nù. Wọ́n tara Tinubu dìde nù. Sàkáráǹfò ṣé tí ń kọrin àbí tí o dá fún mi tó mọ̀ ní ti lọ́rin òun náà ni kọ́dọ̀ òun. Lóde àbáǹdá. Kọ́dọ̀ òun Tinubu wọ́n fà gan ba. Àfi gbóhùn ìní ẹ̀. Wọ́n fẹ́ mọ̀ mí. Abẹ́mọ̀. Bọ́rọ̀ wọn ṣe rí nu. Láàrin Wàsíù àti Kollington. Exactly. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ṣó máa ń sọ̀rọ̀. Ta ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà méjèèjì lásìkò yìí? Ta ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́? Wàsíù ló yẹ kó ní sùúrù gan. Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé olórin pọ̀ tọ́lọ́run fi òun ṣe gbákẹ̀ta àwọn méjèèjì. Tí wọ́n bẹ lọ́wọ́ Wàsíù kò sí lọ́wọ́ àwọn àgbàlagbà méjèèjì. Àti Bàrí tó ti lọ. Àti Kollington tó wà. Ọlọ́run kẹ́. Allahu Akbar. Ọkẹ́ gan. Torí náà irú rẹ̀ ipò ẹlẹgẹ́ ló wà.
kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ayé nǹkan tí máa tán ni. N téèyàn bá sì ṣe kalẹ̀ náà láyé ó máa sọ. Gẹ́gẹ́ bí inú kíni rẹ́kọ́ọ̀dù tí mo ní mo fẹ́ ṣe mo ní. Jáwé bọnú kóríṣẹ́ òdì, tọ̀pá bọ́sà kóríṣẹ́ ejò. Dákun tara nà mí kóríjà bàbá mi o. Ọmọ Láyìndé ọmọ lọ́gọ̀ o. Tó bá ń bẹ láyé ṣe rere, torí tó bá pẹ̀yìn dà tán o, ayé á sọ̀rọ̀ o. Ẹ wo bàbá Sàràkí Abubakar o. Àwa Ìlọrin a ò lè gbàgbé ẹ o. Ọba jolórí ló jẹ́, ire ni ẹ ṣe. Ẹ wo Síkírù Àyìndé o, Bàrísítà o. Ọmọ Nàìjà wọn ò ní gbàgbé ẹ o. Ó forin ṣàǹfààní ọmọ Ádámọ̀ o. Àjí Àyìndé o, òun ló dìgbà o. Sẹ́rí. Bàbá pẹ̀lú ògo Ọlọ́run eléyìí tí ẹ fẹ́ gbé jáde yìí Ọlọ́run ó dìde ìrànlọ́wọ́ àwọn èèyàn náà ó kún yín pẹ̀lú ògo Ọlọ́run gba àwọn tó ń wo kí nìyẹn ti gbọ́ àwọn èèyàn ti ẹjọ́ olólùfẹ́ Síkírù Àyìndé Barrister Alhaji Sakadawo ní orí ń bẹ́ o orí ń bẹ́ ẹni tí ó sì kún Ọlọ́run àti kárí ẹ̀ sí lójì ní àtoríṣiríṣi orin míì náà nípìnlẹ̀ Kwara mi àwọn bàbá Olùláyà rẹ̀ mú Jágbádé Àlàó àwọn Àsànà Àbákẹ́ náà ní sáré lọ́n bó lẹ ṣe lùgbà láàrin àwọn tí mo dárúkọ yìí àwọn Aládùkẹ́ alápàtẹ ẹja. Bàbá dáadáa ni gbogbo àtìyá dáadáa ni Alhaji Àsànà Àbákẹ́ o. Màmá mi pé ńgbà tí mo fẹ́ ṣèyàwó torí pé ọmọ sáré kan náà ni wọ́n pẹ̀lú màmá nílé wo ilé Gbólókò. ilé Gbólókò ní Sàárè Olú. Ó rí i pé mo sọ lẹ́ẹ̀kan Alhaji Adéyẹmí former commissioner of police. Mọ́dà mi lọ́pọ̀ wọn dàgbà. Wọ́n jẹ́ bí sister sí sister to commissioner. Wọ́n jẹ́ bí aṣáájú fún wọn. Tọ́ gbogbo àwọn ìyá òun àwọn ìyá dáadáa ni wọ́n. Àwọn bàbá ni kódà bàbá Odòláyé wọ́n wá mi wálé. Odòláyé rẹ̀ mú ẹjọ́ olùgbà dáadáa ni. Bàbá Jágbádé wọ́n ní wọ́n pè mí wá. Bẹ́ẹ̀ náà ni bàbá Àrẹ̀mú Òsì. Bàbá Ẹ̀yìn Òkè gbogbo wọn báwọn. Àmọ́wọ́ wẹ̀ Ọlọ́run á rí kábàánú wọn pàdé gbogbo wọn dáadáa. Bàbá Olóbì tó wá dé lérí oníwéré dìlọrin bàbá gbogbo wa lọ. Àtàlájì Bọ̀bọ́ tí Aládé Owó ń jẹ́ ọmọ rẹ̀ èèyàn dáadáa ni. Bẹ́ẹ̀ ni Wàbí Òkèlérè àtàdísá àtàjíà àwọn nìkan ẹ wá wéré òwèrè dòde ẹ wá wá dèrèsà ní Tájìyà o. Wéré dòwó tán ò ní wọ́n jáde wọ́n fẹ́rẹ̀ wò fún bàbá rẹ̀ o. Àwọn stanza Alhaji Àdìsá nù. Alhaji Wàbí Òkèlérè Àrẹ̀mú o àwa làgbà Bájíwéré Òkèlérè o sáládùúgbò wa ọ̀nà ló jìn o ẹrú ní bàbá. Ara àwọn tá a ti kọ́kọ́ mú orin ọlọ́gà àwọn gbogbo àwọn bàbá ọlọ́gà lẹ́nu pátápátá. Bàbá èyí tẹ́ wá ṣe yìí ọjọ́ wo ló wá lẹ́ṣẹ̀ kàn dùnú tẹ́ ó jẹ́ mọ́ni gbàgbé kí ló ṣẹlẹ̀ lọ́dún náà náà. Oríṣiríṣi Ọlọ́run ti gbé wá Ọlọ́run ní ààbò fún gbogbo ẹ̀yin. Èyí tá a dúpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ èkejì náà tá a tún dúpẹ́ pé àfẹ́rú ẹ̀ mọ́. Tẹ́ fẹ́ fi iṣẹ́ òun lẹ̀ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ gbọ́ ẹ̀sọ̀ kan péré. Àdáwọ̀ ṣe táìmù a lọ ṣe kan ní à ń pè ní ṣáìdì Takudi mọ́. Nígbà yẹn àwọn yẹn ti pílánì kalẹ̀ fún wa lórí pé à ń bọ̀ wá ṣeré wọ́n kàn káwọn tọ́gì wá ń jọ́nà ni.
mọ́tò wọn tó ti bàjẹ́ wọ́n sì lọ rọyọ̀ sí wọ́n separate during the time àwọn olóṣèlú NPN ayé àwọn Ṣàgárí nù Ṣàgárí Awólọ́wọ̀ wọ́n sá pílánì kìíní ẹ̀ fún èmi dé gbogbo àwọn tó ń gbé Ṣàgámúndà níbo mo ṣe gbé máṣíìnì mi láàrin wọn tí mo kọ̀ dànù Ọlọ́run ò jẹ́ òfin kankan kan ní tíra rẹ lò ní àbí mi lẹ sà. àánú Ọlọ́run ni àwa lọ report àsáwọn ti gbalẹ̀ gba òkè mọ́ wa lọ́wọ́ bẹ̀ o wọn wá ní awakọ̀ àwọn ọmọ mi ti lọlé lọ́sùn àwọn 10 ni wọ́n kọ́ ọkọ̀ kún mi pé wàá bá di láàárọ̀ àwọn Alhaji Usman láàárọ̀ tí Barrister kí gbogbo wọn á gbọ́ pé Ṣàgárí fún wọn mú ní kí wọ́n ṣe gbogbo wọn bá wá sí station wọ́n wá ohun tí wọ́n láwọn fẹ́ gbà lọ́wọ́ wa gbà náà olówó tó bá dà lẹ̀ bí gbọ̀ọ́dà 10 million kalẹ̀ ní ẹlẹgbẹ́ mílíọ̀nù lásìkò yìí wọ́n láwọn gba 2,500 mọ́tò àwọn tá a bàjẹ́ tá a rọyọ̀ sí múnà ṣáà ń lọ dáná oúnjẹ ní ibi tá a lọ ní tá a máa gbé yọ̀ lọ́wọ́ máa pa àránṣẹ́ nìkan wọ́n ṣáà ya gbogbo kínú fọ́tò àṣé wọ́n ti bá DPO gbà wọn wọ́n ṣe gbé kíní lọ sí kóòtù ọdún 6 la fi rò ìgbà àwọn ṣẹ́ẹ̀fù mi wà bí gbogbo nǹkan ló kún ojú rẹ̀ ní fídíò nígbà táwọn ń gbà táwọn fídíò ní mo ní tó 3 wọn gbogbo kíní ojú bíi 16 tó wà bẹ́ẹ̀ ní gbogbo nǹkan kún àtẹnudọ́dà ìgbà wọn dájọ́ wọn sànù ká lọ san 7,500. owó mọ́tò tuntun àbíbò ó bẹ̀ and àwọn gbogbo láti ro àwọn Usman wa ń sọ fún wọn ní Ṣàká lọ wówó fáwọn eléyìí o ẹ lọ san ẹpẹ́ sanwó wọn pé tọ́lá àwọn eléyìí máa bà tèèyàn jẹ́ káàkiri ọlọ́mọdé arógún ẹ̀wọ̀n wọ́n máa bà tèèyàn jẹ́ ni o àbálọ̀ bá ẹni òun fẹ́ fi wa lówó ńgbà náà Usman láàrọ̀ wọ́n kàn lọ́ọ́ bá nígbà ọmọ tẹ́ ń pọ́n kì í ṣe ẹgbẹ́ yín fa nǹkan báyìí ní ṣe àwọn kinní ní ṣe ó tó ṣèlú bọ̀ ọ́. lọ́n náà bá rẹ̀ òun kàn ní òun fi ṣàdúrà pé kọ́ lọ wówó fún wọn ní tí wọ́n máa ṣe nù òun ò pọ́n òun fún ọ lówó bá a ṣe kò sí tó fi di ti kóòtù ni pẹ̀lú ọ̀hún ṣàṣe ìgbà tí wọ́n ìdájọ́ ní bí ọdún 6 la fi ro ọjọ́ àwọ̀ ọ̀wárò san àwọn bá mi àwọn akọ̀wé kóòtù bá dé jọ náà kankanlẹ̀kùn àṣì akọ̀nà àrùn ṣèbàdí àwọn òfin mi wọ́n bá dé wọ́n bá gbé ìwé wá mo sì ní fákà irú ti kọ̀lìntì irú mọ́tò Alhaji Kọ̀lìntì fákà kọ́lọ̀ wa gan tiẹ̀ fẹ́ papọ̀ mọ́ra wọn dáàfin kọ́ àwọn ọmọ àwárí ọ̀dọ́ wọ́n lé wá sanwó mọ́ láti jọ wọ́n ti dájọ́ nǹkan kan mọ́ra àìró ní ẹ̀nà àtọ̀ wọ́n ní káwọn kẹ́rù lé wa láwọn oko wa èyí wọn àbomi mo ní ṣe rí gbogbo tí ń bẹ lójú kinní yìí bí ogún yìí mo lé mi mo ní àmẹ́yọ̀ kan yìí tìyàwó bírọ́dà mi ni ẹ̀yọ́ kalẹ̀ kò sọ́mọ kankan nú àwọn ọmọ mi tẹ́lẹ̀ rí nǹkan kan gbà lé ẹ̀mọ́ kò lọ kíní ẹ̀ bá àwọn akọ̀wé kóòtù ní ìgbà èyí àwọn ilé èèyàn káwọn kó nǹkan ní ẹni tí wọ́n dá tó jẹ́ ẹlẹ́jọ́ wa òun náà tẹ̀lé nígbà kan pé ó kù fíríjì onítọ́ka sí fíríjì àwọn tó wá ní ẹ̀sà fíríjì yìí náà mo ní ṣé ó mú un náà ẹ̀jẹ̀ bá ń yọ níbi náà o torí mo bá yọ àkó mi tó wà ń bẹ àkó kalẹ̀ àbá gbé kẹ́kẹ́kẹ́kẹ́ àwọn kẹ́húdù ńláńlá gbàgbàgbà àwọn spíkà mo ní bísímìláì ẹ máa kó lọ kí láàkù ọlọ́run ibi tó wọ́n bá lọ́nu kìíní ẹ̀ wá ń sírí bákan lára àwọn akọ̀wé o nígbà tó tí ó tún yakọ̀ wọ́n ní gbogbo ilé ni ẹ gbé àwọn wọn fún lésì báwọn pé gbogbo ilé lẹ̀ bá kú gbé lọ wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ tó péjọ ẹ kó gbogbo ilé rẹ̀ ẹ̀rí
mo ní ẹ̀sà kí ló tún kù wọ́n ní ilé ò ti dá báyìí náà wọ́n wá tún tírèsì ibi mo lọ gbé mọ́tò sí tó ní fọ́ọ̀tì wọ́n bá tún lọ sí wọn ní káwọn owó tí táwọn kò pé báwọn bá fi mọ́tò di mọ́tò. èmi yóò dá yẹn náà. That is ní àwọn gbàánújẹ́ téèyàn fi ìtọ́lọ́wọ̀n wá jẹ́ ó affect àdápadà orí ń kọ́ ilẹ̀ rí pé wọ́n lè gbàgbé tí ní dùn jù Ọlọ́run ṣe dáadáa iṣẹ́ iná. Ọlọ́run ṣe dáadáa ẹ sọ̀kọ́ fún mi ẹ ti sọ̀kọ́ bẹ́ẹ̀ káwọn èèyàn gbọ́. Ọlọ́run ṣe dáadáa àdúpẹ́ fọ́lọ́run ẹ̀yìn ìgbà náà là ń gun kọ̀ là ń separate. torí mọ́ṣínì rẹ̀ sọ ẹ ṣàpàlà èmi mọ́tò kan mọ́ ẹ mọ́ ń gbé dáadáa tó wọ́n rí dáadáa. BMW ọkọ̀ mi oríṣiríṣi àṣírí àfẹ́bí àṣẹ gbogbo tí a máa alájà sì ṣe wà lónìí. tọ̀ alhamdulilayi lẹ́yìn òsì tí ì kú. wàláhì ìrètí tó pọ̀ ní olóògbé ọlọ́run. lọ kí Làwálì sí ọ́fíìsì wọ́n bá jáde sí wa àmàṣà aṣọ gbogbo tí a fẹ́ ní pímọ aṣọ fún tán inú ẹ̀ dùn àwa ni nǹkan wa mú orin wa lọ́kọ̀ọ̀kan òkè kan ò lè ga kó tóbi lójú wa àwa ní Àlàbí yóò sí wọn jìnjìn ní mọ́lọ́tẹ̀ òkè kan ò lè ga kó tóbi lójú ó tún á wù mẹ́ fọ́nrán kọ̀ọ̀kan náà la ṣe kọ wọ́n wá ní Kàbákà kọ́kọ́ èèyàn mẹ́fà bọ́ọ̀sì mẹ́fà. bọ́ọ̀sì mẹ́fà. wàláì bíláì Kàbákà ọlọ́run fún ńlá kan ní ẹ̀sà ẹ dákun ẹ̀yin náà ní ẹ náwó sáwọn tẹ́ ẹ bá fẹ́ torí wọ́n má dàbí pé alága sojú ṣáájú wọn náà rà kọ́ra rẹ kọ́kìnrin kọ́ ọkùnrin sí mẹ́lẹ́hùn náà ìhùn èmi orí òun dùn. ó wọ lára. wọ́n bẹ̀ nígbà ọmọ ọkọ náà ló tún àwọn ìgbà yìí. ẹ dákun ẹ tún kọ ẹ dákun. òkè kan ò lè ga kó tóbi lójú wa Àlàbí yọ sí wọn jìnjìn ní mọ́tẹ̀ ọ́. òkè kan ò lè ga kó tóbi lójú. inú Làwálì mọ̀ dùn. wọ́n ní wọn kọ́kọ́ ọkùnrin. ẹ sì gbé kó mbẹ. ẹ gbé mọ́tò kó mbẹ yẹn náà. wọ́n wí fáwọn kíni rẹ̀ ni àwọn òdìlé rẹ̀. wọ́n wá kọ́kọ́ gbogbo wa síbẹ̀ nígbà yẹn tó ṣe pé ní gbogbo wa ló fún mọ́tò yìí. Allah èèyàn ní. kọlọba gáfà rẹ. àmín. làwà. ọ̀pọ̀ làwà. bàbá fáwọn tí wọ́n gbọ́ ìkájú yìí pápá ẹni tó lè fi àṣàkádáwó mo ti ń wáyé tipẹ́ ẹ fún mi nọ́mbà yín o ẹ sọ sórí àbíyẹ ṣàǹfààní wà. kò sí problem. ẹ dárúkọ nọ́mbà ẹ dákun àwọn tí wọ́n fẹ́ àwọn fáàní tipẹ́tipẹ́. 080 náà ni 3222 1931 1931 080 3222 1931. tó ká tó mọ lọ yányán àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín àtàwọn tó ń kọ ni táwọn náà kọ́ lé báyìí àní gbogbo àwọn Gani Àgbẹ̀fẹ́ Màmá Sóòbí àní Àdìsá Wàlà aláwọn Pàṣúmà Saheed Òṣùpá gbogbo wọn bẹ́ẹ̀ náà tó pọ̀ lẹ́kọ̀ọ́ Ràṣídì Mèrèǹgè àwọn ẹni yìí bó làwọn ṣe pọ̀ yín. láti rí Pàṣọ èdè rí Òṣùpá Pàṣọ nìkan ni òde rí Òṣùpá dọ́dọ̀ mí rí. ó wọlé yín rí Òṣùpá. pẹ̀lú ògùn Ọlọ́run. lóde àfáàndá. nínú ibi abẹ́ pẹ̀tẹ́sì lọ́wọ́ aládé Fatima wà. Fatima ni wọn kálájí o ọwọ́ jàlábí àjọni bàbá ọmọ àlàyé wàláì ọmọ dáadáa ni wọn. kọ́dà ń jọ wọn pé Pasuma ní fún something tí wọ́n fẹ́ ṣe ní gọ́fìmẹ̀ntì ọ̀rẹ́ mi ló wà ní charge èmi kàn lọ gọ́fìmẹ̀ntì house n bá débẹ̀ wọ́n bá lọ jíṣẹ́ fún Gani Olódodo kù ó ti ṣe honorable l'Abuja wọ́n bá ní Alhaji ń bẹ́ńtà o ẹ pẹ́ mọ́ bọ́ àwọn èèyàn rẹ̀ ń bẹ́ ń bí. òun wá fẹ́ wò ṣe sí láàrin pé bóyá bá a ti lẹ́nu tó ní Ìlọrin bóyá irú àwọn ẹni yìí mọ̀ wá ọmọ dáadáa l'Àlàbí. Pasuma. wàláì wọ́n ti ṣe
mo rò pé bí n ti ń wọlé báyìí ó dìde ní bàbá ọkàn ṣe báyìí ó ṣàdọ̀ balẹ̀. inú Gani wá dùn ẹ ṣe bí wọ́n fún ní Pasuma. pé ní ẹsìké wọ́n ṣe àbájọ ìrẹ̀mọ̀lẹ̀ Alábí ayé ń gbà tiẹ̀ o Gàrú orí ń jọ̀hún náà bàbá ẹ má wọrí aláì ń jọ màmá rẹ̀ kú àjọ wa bẹ́ẹ̀ ni gbogbo wọn Súlè àdìgbò àtàwẹ́wẹ́ Màláíkà. gbogbo wọn kọ́rẹ̀ mi Màláíkà gan ń jọ kẹne Wàsíù àjọ Òbésèré ń kọ́. ọmọ Arápálá ẹkùnù ni èèyàn lòun náà torí tí wọ́n bá ń pè èèyàn ìyàwó òun tún wá ya ṣẹ̀kún tiẹ̀ Òbésèré. torí kì í ṣe fún mi o àmọ́ fáwọn tó jẹ́ ẹran ara mi Báwọn tó jẹ́ aṣọ ara yín. tí wọ́n bá pè wọ́n tí wọ́n bá pè nísìnyí pé báwọn tó sì wọ́n fà nìkan wọ́n ti wá sọ ọ̀rọ̀ rẹ̀ fún mi dé pé èèyàn ni àwa èmi rẹ̀ náà ó ti àtijọ́ Wà dáadáa. títí dìsí náà bẹ́ẹ̀ náà ni Màláíkà àtàwẹ́wẹ́ àgbà pé ní mèrèǹgè nìbàdàn àwọn èèyàn gbogbo wọn from A to Z. Fújì àti Islamic àwọn orin tọ́lọ́run ó pè ó gbẹ̀yìn ayé nu àtàrà wéré láti yọ Islamic Fújì. Kọ́dà ẹni tí bá ń kọrin nísìn kó máa fi Fújì parí ohun tí bá ń jẹ́ wọ́n máa pé Ṣẹ̀nwẹ̀lẹ̀ Fújì ni mí kíní kan ni mí torí nínú tí Ọlọ́run ní kéèyàn ó sáré orin tọ́lọ́run ó padà ṣẹ́kù nù Islamic Fújì Inshallah pẹ̀lú ògo lọ́dọ̀ bí ó sì ti rí náà nù torí àlùbáríkà tí ń bẹ lára tọ́lọ́run ṣe sí Fújì kò sí orin náà tó tẹ́ríṣẹ̀ tó lè gbé tí ọba wa gbẹ̀yìn ayé pẹ̀tọ̀ orin wo ló kù ńlẹ̀ gbogbo orin àwọn tó ti kọjá hùn wọ́n lè máa fi bọ́ọ̀bá tí ń fi ń bọnú Fújì ọjà bọ́ọ̀bá tí ń jẹ́ Fújì àlùbáríkà ọmọ wọ ni. tó àdúgbò làwọn bá wa wọ́n gbà wá lálejò wọ́n ṣe dáadáa wọ́n gbé wa débẹ̀ ni wá sí dùn àmọ̀ ní bá wa lẹ́ẹ̀kan sí bàbá ẹ tún fi nọ́mbà yẹn lẹ̀ àtọwọ̀rọ̀ yẹn yẹn. ok 08032221931 àbí 08087881952. àwọn fẹ́ gbé rẹ́kọ̀dù jáde o wọ́n sì ní nǹkan kí bẹ́ẹ̀ sórí Fújì gangan tí ò lábùlà ó ń bọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run. Inshallah. Ó dàbọ̀. Thank you very much. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.